ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ní àǹfààní láti máa wò tó yìí. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tí tèmi ń jẹ́. Ẹ̀dẹ̀kú bó ṣe ń lọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nu ọ̀pọ̀ kí tó máa bọ́rọ̀ mi lọ. Ẹ bá wa rajà iléeṣẹ́ Kẹ́mi Fashion Empire. Ní èní mo máa polówó àwọn lace lóríṣiríṣi. À polówó voile lace, à polówó six lace ńlá àti kékeré. À polówó àwọn gèlè lóríṣiríṣi. Ọjà ti dé. Ẹ wá bá wa rajà ọdún iléeṣẹ́ Kẹ́mi Fashion Empire. Ẹ wo ilé tó wà lọ́rùn mi, oríṣi ẹ̀ 4 báyìí làrán. Ẹ wo ilé náà, so ó pọ̀ rẹpẹtẹ tí lóríṣiríṣi àwọn míì náà tẹ́pà àti ẹ̀ tí polówó. Ẹni tẹ́ bá fẹ́ ready to wear lace ẹ pè mí, àá fi gbogbo ẹ̀wọ̀n yín, àá fídíò gbogbo ẹ̀ fún yín, ọ̀ká ìyá fún yín eléyìí tẹ́ bá láìkí lẹ̀ ẹ̀ ni. So àwọn aṣọ wà nílẹ̀ rẹpẹtẹ. Ọlọ́run bá ó ṣàánú wa. Adẹ̀ náà jewelries, ẹ wo lè tó wà létí mi, ẹ bó ṣe fún ẹ̀ sẹ́ẹ̀tì mi bó ṣe wà yẹn. Owó ẹ̀ ò lè gani lára rárá. Owó kò gani lára. Àwọn tọ̀bá yẹn lóríṣiríṣi ló wà o, lóríṣiríṣi. A ní white color, white and black, a ní silver and black, a ní gold, a ní lóríṣiríṣi color ló wà àtàwọn míì náà. So ẹ bá nídìí ẹ pè nọ́mbà mi 08022111530. Ankara náà dẹ̀ wà. Tá bá polówó léèsì lẹ́ni tó bá di ní ọ̀la, a máa polówó Ankara fún yín. So títí ìrọ̀lẹ́ a polówó léèsì yẹn fún yín. So ẹ kú ojú lọ́nà. Ẹ bá dẹ̀ fẹ́ wá sí iléeṣẹ́ Kẹ́mi Fashion Empire, wà ní Ìjẹ̀gùn bank bus stop. Ẹ ti máa bọ́lẹ̀ tẹ́ bá wọ mọ́tò Ìjẹ̀gùn. Ẹ lè wọ́ láti gate, ẹ lè wọ́ láti Ìkọ̀tún. Ẹ bá ti wọ̀ ẹ máa bọ́lẹ̀ ní bank bus stop. Ẹ gbé ọ̀kadà tó lọ sí Ọlábísí Nana níbi transformer. Ṣọ́ọ̀bù mi ló fèsì transformer yẹn báyìí. So ẹ bá wa ń bẹ̀, a máa retí yín o. Ẹ̀yin màmá mi, a máa retí yín. Nǹkan tí mo fẹ́ sọ lẹ́nu ò pọ̀ lórí àwọn nǹkan tó ń lọ náà ni. Àkọ́kọ́, mo ṣe show kan ní ọjọ́ Sunday. Sunday náà ni mo ṣe lórí Yorùbá Nation àti tẹ́nà àti àwọn nǹkan kan. Ṣé ẹ rí ẹ̀yin èèyàn, ẹ máa ń rò pé mi ò mọ owó èèyàn tẹ́ jẹ́. Èmi ò dẹ̀ ṣe show fún yàn pé bẹ́ẹ̀ mo hate ẹ̀. No. Èmi àti tẹ́nà ọmọlógun à ń ṣe ọ̀tá, àdẹ̀lẹ̀ jẹ́ ọ̀tá. Ṣùgbọ́n mo kàn tí ẹ rí pé tí olóyè bá ṣe nǹkan tí ò dáa, ó yẹ kí ẹ pera ní ṣàkíyèsí. Kò ṣe gbogbo, ṣé ẹ rí gbogbo àwọn Yíbò tá ń sọ pé wọ́n jìjà òmìnira yìí náà, àwọn náà ń bára wọn jà o. Ṣùgbọ́n wọ́n ń fẹ́ èdè ara wọn síta. Àwa Yorùbá ti fẹ́ èdè ara wa síta jù. Mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ lọ ṣe àtúnṣe. Ṣé ẹ rí tí èèyàn kan bá sọ pé òun tẹ̀lé màmá kan, àwọn kan tẹ̀lé bàbá kan, ẹ dẹ̀ fẹ́ gba orílẹ̀-èdè la ń sọ̀rọ̀ nípa èyí, kì í ṣe mọ́ìmọ́ì, kì í ṣe kékeré. Ẹ wo bí tẹ́ wá bá ṣe dé, gbogbo yín tẹ́ ń sọ Yorùbá yẹn, ẹ wo bí tẹ́ wá bá ṣe dé, wá dé ojú, ó wá débì kan. Ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ kí ẹni tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ kú iṣẹ́, ẹni tó bá ṣe àṣeyọrí ló máa kú iṣẹ́. Ẹ try kẹ́ ẹ jẹ́ kí kíní ní àṣeyọrí látọwọ́ yín. Ẹ̀yin lẹ bẹ̀rẹ̀. Gbogbo ẹni tẹ́ ń sọ̀rọ̀, tẹ́ ń jà, tẹ́ yóò gbẹ lẹ́bẹ̀rẹ̀ kíní. Ẹ má jẹ́ kí àwọn ayé sọ pé kí ló dé. Mi ò hate èèyàn o, Ọlọ́run dẹ̀ ní jẹ́ pé ọ̀rọ̀ tó sọ ló jẹ́ kí n sọ̀rọ̀. Mi ò ní time. Gbọ́ ẹni tẹ́ bá mọ̀ mí gẹ́ mọ̀ pé mi ì ráyè. Àwọn kan tẹ̀lé sá àbọ̀ ń wérò ni, àbọ̀ ń wá followers ni. Fún kí ni ẹ lọ wo YouTube channel mi. Ẹ lọ wo àwọn tó ti subscribe síbẹ̀, ẹ wo àwọn tó ti wò mí. Èmi ò ń ṣe ọmọ kékeré nínú géèmù tá a wà yìí. Kí wá máa àsìkò yìí mo fẹ́ máa wá followers. No. Kẹ́mi Bùkọ́lá, Kẹ́mi Fashion Empire, ó ti kọjá stage yẹn. Kì í ṣe ọ̀rọ̀ ẹnu, kò dẹ̀ ń ṣọ̀rọ̀ fọ́ǹbù. So gbogbo ẹni tẹ́ wá ń kọ́mẹ̀tì, the other lady tó gbé, gbogbo ẹni tẹ́ lọ ń kọ́mẹ̀tì síbẹ̀, mo rí kọ́mẹ̀tì. Mi ò ní time. Nǹkan tèmi ń sọ ni pé ẹ jẹ́ ká fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ bá tọ́ sí. Yorùbá Nation tẹ́ bá gbogbo wọn dẹ̀ mọ́ bá ti sọ̀rọ̀ tẹ́lí nìkan. Dára o, Yorùbá Wuyì o, gbogbo wọn ẹ fi àpọ́nlé kún nǹkan tẹ́ ń ṣe yìí. Gbogbo àdẹ̀lẹ̀ máa náṣeyọrí ní agbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo wa la máa náṣe. Gbogbo yín tẹ̀dẹ̀ dúró tẹ́ ń sọ̀rọ̀ yẹn náà látòrí tẹ́ ní gbogbo yín
tẹ̀dẹ̀ ń ṣe pé kílẹ̀ Yorùbá kó dáa kó dúró tẹ́ ṣe láti tinú wá lágbọ́dọ̀wọ́ Ọlọ́run máa fún yín ní ire ẹ máa rí adùn ní gbèsè ayé yín ẹ dẹ̀ máa rí gbogbo nǹkan tàdẹ̀ ń ṣe ìtọ́wá máa bọ́ sí nígbà lẹ́yìn yín ẹ jẹ́ ká mọ bó ṣe máa ń bára wa sọ̀rọ̀ tí ọba bí n bá gbàlagbà sọ mo ṣe wà mo ṣe máa bá sọ pé ọ̀rọ̀ yẹn ẹ dẹ̀ máa rí nǹkan dìmú bẹ́ẹ̀ mi ò dẹ̀ ní bú ẹ jẹ́ káwa náà kì í ṣe gbogbo Yorùbá ní wọ́n òun lè bú àgbà wọ́n òun ní èébú àgbà nílùú tèmi bó ṣe máa ń sọ ní Èkìtì tí mo ti wá kí àgbàlagbà máa bẹ sọ kó ní o ti bú àgbàlagbà nìyẹn so ẹ jẹ́ ká ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ má jẹ́ gbogbo àti màmá o àti bàbá o ẹ̀yin ní kẹ́ ṣe kí gbogbo ẹ̀ ká dé ẹyọ kan tá a bá dé ẹyọ kan a lè gba Yorùbá lè ṣọ̀wọ́ ẹ má jẹ́ kí n parọ́ tàn yín mo kú òun ẹni tó máa parọ́ fún yàn tí ẹ bá ń ṣe lè ṣe titi ẹ̀ torí tí a bá ṣe kan táwọn gúrùpù kan bá ti ń gbé sókè àwọn gúrùpù tẹ́ pé ìjọ ṣe yẹn àwọn èèyàn fẹ́ fà wá lẹ̀ bọ́ọ̀lù àti fẹ́ nílọ síwájú bọ́ọ̀lù àti fẹ́ gba Yorùbá lè ṣọ̀tẹ́ ń pariwo so ẹ jẹ́ ká lọ mọ nǹkan tá à ń ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ní fojú sunkún àwọn aṣíwájú wa àwa tàdà wà lẹ́yìn náà tá à ń sọ ní fojú sunkún ara wa so ẹ ṣé mo dúpẹ́ ó gbẹ́ tẹ̀dẹ̀ ń pè mí náà èmi ò ń ṣàbòsí ẹmọ yẹn ẹ má pè mí mi ò ń báyàn jà mí dẹ́ èmi ti sọ tèmi mo ti kú òǹbẹ mi ráyè ẹjọ́ mi ìrojọ́ ẹ̀yìn nǹkan tó fẹ́ sọ ni mo ti sọ yẹn àwọn èèyàn pè mí gan tí ẹ bá níjà pẹ̀lú èèyàn ẹ lọ yanjú ẹ̀ èmi ò ń sọ̀rọ̀ nípa èèyàn ipe báyà mo fẹ́ bàjà no ẹ bá wọ́ọ̀ṣì mi dáadáa ẹgbẹ́ bá ti sọ̀rọ̀ èèyàn lẹ́ẹ̀kan mo ti tún lọ sọ nǹkan mi nìyẹn torí mi ì ní stress mi ì ní time kò yé yín ìgbà tá a bá jà bá ń jà ìgbà ó lágan bá jà tá a bá parí ẹ̀gbọ́n láti tún fẹ́ jàjà míì so gbogbo ẹ lọ ṣe ara yín ní ọ̀kan ẹ lọ parí ìjà láàrin ara yín ẹ dẹ̀ yé bú àwọn tẹ́jọ́ ń ṣe wàhálà láti ilẹ̀ mú ẹ yé bú wọn mọ́ ẹ yé bú wọn mọ́ nǹkan tó bá ń bí inú ẹ fọjọ́ sẹ́ńtọ́ ẹgbẹ́ ìmọ̀ kó lè bá yín yanjú ẹ kẹ́ yanjú ẹ má jẹ́ kọ́ yẹn máa wá síta mọ́ nǹkan tó ń bí nígbà tó bá ti mọ̀ pé ẹ ti ń bára yín jà àwọn kan tó yẹ kó gbẹnu sí ọ̀rọ̀ yín wọ́n á lọ ṣe gbọ́ ìsọ yìí nǹkan tí ẹ sọ nígbà tó ti mọ̀ pé ọ̀rọ̀ àárín yóò gún régé ó ṣe láàrin ọkọ àtìyàwó náà tó mọ̀ pé àárín yóò gún régé wọ́n á sọ nǹkan tó yẹ kán sọ nǹkan tó ju wọn ò rí wọ́n á sọ fún yín láti fi dá wàhálà yẹn sílẹ̀ kí wàhálà yẹn lè máa lọ bẹ́ẹ̀ so mo fọlọ́run bẹ̀ yín o Yorùbá nation á bọ́ sí fún wa o Ọlọ́run ọlọ́jọ́ ìní á jẹ́ ká kúrò ní oko ẹrú o láṣẹ ti Ọlọ́run àti Èdùmàrè eléyìí tí mo tún fẹ́ sọ òun lọ̀rọ̀ godmother lọ́tún godmother lósì godmother lọ́tún godmother lósì àwa Yorùbá ní problem àwa ọmọ Yorùbá a ní problem ẹ má jẹ́ ká máa hùwà bí ọmọ ìjọba rí ẹ má jẹ́ ká máa hùwà bí ọmọ ojú ọ̀la rí èèyàn míì wà tẹ́ pé nídìílé ẹ̀gán wọn ò ní owó ṣùgbọ́n díò tó fi máa ń ṣe gan kó ní jọ́ lójú ẹ má yẹ ká gbélé ayé ká gbé gẹ̀gẹ̀ kí gbogbo nǹkan kó máa ká wa lára godmother yìí màmá yìí dẹ̀ ní èèyàn téèyàn lè bá kí ẹ bá rẹni tó bá súnmọ́ ẹ jẹ́ kó fídíò yìí ó yẹ kó bá rẹ̀ sọ̀rọ̀ kó jókòó kó bá rẹ̀ sọ̀rọ̀ pé òun dáàrin àwọn èèyàn rú ní online ìwọ ló kọ́kọ́ lọ sọ́dọ̀ Auto Bola ìwọ Madam Títì owó tẹ̀yìn ní kí ló dé tẹ̀ fi owó tẹ̀ ẹ ní kẹ́ ẹ fi ṣe nǹkan tó dáa kẹ́ ẹ fi ṣàánú àwọn aláìní kẹ́kọ̀ọ́ má kàn tiẹ̀ máa dá wàhálà lẹ̀ ṣáá online kí ló dé ẹ̀yin nìkan ni ìgbà tí Madam Rosula náà bá ṣe kékékékéké tá yányányán náà nìyẹn kò ní pọ́ náà bá yanjú ẹ̀ bí kí a ṣe ń ṣe ran tó lórí ọ̀rọ̀ woman yìí náà nìyẹn online kí ló dé owó tó ẹ̀yin ni ṣé wọ́n ní pé kẹ́ máa fi wá dá wàhálà lẹ̀ láàrin àwọn èèyàn ni ọ̀dọ̀ Auto Bola lẹ kọ́kọ́ lọ from there ẹ kú lọ́dọ̀ Auto Bola ẹ bẹ́ sọ́dọ̀ Kwame ẹ kú lọ́dọ̀ Kwame ẹ bẹ́ ọ̀dọ̀ kírílẹ̀ wọ̀ ẹ́ ń sọ ọ̀dọ̀ Dorcas nígbà tí ẹ kú lọ́dọ̀ Kwame yẹn tẹ̀sí wá bọ́ sọ́dọ̀ Dorcas tí wàhálà wá ṣe báyìí màmá ṣé ẹ ké láti lè parí ìjà láàrin àwọn méjèèjì yẹn ni tí ò bá jẹ́ pé ó ní nǹkan tó fẹ́ gbà láàrin mi ṣé ẹ kéré jù ṣé ọmọ kékeré ni yín ni màmá tó ṣe 60 lẹ́jọ́ mẹ́ta ṣé ẹ parí ìjà tì láàrin àwọn méjèèjì yẹn ó dá mi lójú gidi gan ni pé tẹ́ ẹ bá pe Dorcas pé wò ó wá mi fẹ́ kó jà mọ́
Kwame mi ìfẹ́ gbọ́n kankan lẹ́nu ẹ mọ́ ó dá mi lójú pé ìjà yẹn á yanjú ẹ wá fa Dorcas ẹ fa bọ́ọ̀dì ẹ fi ṣe pẹ́pẹ́ dẹ̀ èyí ọmọ tẹ́ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti dànù tó bá jẹ́ yín náà ẹ bínú tó bá jẹ́ yín náà ẹ bínú èmi ò ń ṣe mi ò ń dájọ́ àbòsí tó bá kò sẹ́ni tó lè ṣe ní gbogbo wa kó má bínú ó má bínú ó wá jẹ́ pé èèyàn bíi tèmi ní ìtẹ̀ wá ní rojọ́ síta màá ti mọ̀ pé oore mi tó wà lọ́wọ́ ẹ̀ ló ti ṣe màá dẹ̀ move on kí ló dé kí ló ń ṣẹlẹ̀ gbogbo àwọn Yorùbá kí ló dé tí problem tó ti dọ́rọ̀ owó bá ara máa gbọ̀ owó gbogbogbò ló ń dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá lè ṣọ̀tá ń sọ ẹ̀ náà ní ìsìn tá bá máa wo nǹkan tó dá wàhálà lẹ̀ owó náà ni kí ló dé tẹ́ pé owó mú ọyàn láyà wa kí ló dé tí owó ká wa lára kí ló dé tẹ́ pé ẹ lè pọ́nmọ́ làkejì torí owó tí Madam Rosula náà the same Dorcas náà ni o eléyìí náà the same Dorcas ó yẹ kó lọ ṣàkíyèsí lọ kí ni mo tiẹ̀ lè sọ èèyàn tí mo láìkì ni Dorcas ṣùgbọ́n kí gbogbo ìlú tó bá ti ń dún ládùújù ó fẹ́ bẹ́ẹ̀ ni lọ́dẹ̀ẹ́lẹ̀ ilé ayé ò rí báyẹn tó bá jẹ́wọ́ náà ṣe nǹkan tó ṣe yìí fún tó bá jẹ́wọ́ náà bínú o ẹlẹ́ran ara ni wá o ẹ̀jẹ̀ ló ń fúrò nú ẹ lára wá o ẹlẹ́ran ara ni wá o tó mọ̀ pé ni ló ń ṣoore fún yàn tó rẹ̀ di pé ó bá tiẹ̀ tó bá jẹ́ pé bàbá yẹn ó wá jà ó wá bọ́ sọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ mi nìwọ ni Dorcas wàláì mi ì tiẹ̀ ní gbé lórí mi ò ní polongo ẹ̀ màmá yẹn á máa ṣoore tèmi èmi gan á máa jẹ́ sólósólò ni mi ní pariwo síta ẹ jẹ́ ká lọ mú ìwà tó bá àwọn èèyàn oníṣọ́ pé bóyá kíní o wọ́n yìí máa tún máa sọ pé Madam Rosula bó ṣe rí nìyí o tí eléyìí náà bó ṣe tún rí lélẹ̀ the same thing àwọn yẹn bí rọ́bì òótọ́ wọ́n ní tú àwọn kan ló fi mọ́ eléyìí náà Kwame náà gbogbo náà la mọ bó ṣe ló ṣe ń lọ kódà gírágírá ọdọ́la gírágírá kò dọ́là ẹni tó máa là láyé á là gbogbo ẹ ti wà ní àtẹ́lẹwọ́ wa gbogbo ẹni tó máa ní láyé á ní lárí kódà kó má mọ Madam Títì rí kó má mọ Rosula tó ní ó ṣí ṣọ́ọ̀bù fún ẹ rí tó lọ bá sọ pé ọmọ ológo yẹn á wá sí ìmúṣẹ ni láìsí ọwọ́ èèyàn bẹ́ẹ̀ ọ̀nà yẹn á là ṣáá ni because Ọlọ́run ó ti wà nínú ẹ̀jẹ̀ Ọlọ́run ti dá mọ́ ẹ pé ológo ni ẹ kò dìgbà pé ó máa sọ ẹ lẹ́nu náà láì ẹ wá ń jà ìwọ Kwame náà ni mo fẹ́ bá sọ Kwame wọn náà lọ dákẹ́ tójú bá ń sọ ní ìsàwọn èèyàn máa ń lọ tẹ́ lára ni ìwọ̀nba nìkan mọ torí ọwọ́ Bọ́lá náà ọ̀tọ̀dọ̀ Bọ́lá náà ló ti wá sọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ ti lọ nìyẹn ó dùn ẹ́ nìyẹn ó bá ti sọ̀rọ̀ díẹ̀ gbàgbé ẹ̀ tó bá ti sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ gbàgbé ẹ̀ kó fi wọ̀nyí pé Ọlọ́run ọba òun ni aláàánú èèyàn sójà kọ̀m lọ́rọ̀ ilé ayé òun lọ́rọ̀ aláàánú kan á lọ ìmí àátú wá bílẹ̀ ṣe rí nìyẹn mi ò lè gbàdúrà pé èèyàn tó ń ṣàánú mi báyìí kó wá jẹ́ yẹn ló máa ṣe kéèyàn lọ kéèyàn míì tún dé bẹ́ẹ̀ nílẹ̀ ṣe rí aláàánú kan bá lọ míì àtúndé míì á lọ míì àtúndé ibi tó wà lẹ́nìí wàá dúpẹ́ Ọlọ́run ṣe o má wo pé ọ̀nà ṣe kinní kan Dorcas kan ó ti ń fún lówó ó ti ṣe kinní kan wọn bá ń sọ gbàgbé ẹ̀ má tẹ̀ wọ́n jẹ́ mi ẹ jọ mí ẹ̀yin èèyàn kò sẹ́ni tó jọ mí nínú yín tó bá jẹ́ mi ni nǹkan tí ó ṣẹlẹ̀ sí Kwame tó ṣẹlẹ̀ sí mi wà láì tẹ̀lé mi ní dárúkọ ìyá kódà màá máa ṣiṣẹ́ àti gan pàápàá mi ìtẹ́ni sọ nípa ẹ̀ Ọlọ́run bá ń gbọ́ tí ẹ mọ̀ pé Èkìtì ni èmi ìwà àwọn Èkìtì dẹ̀ yàtọ̀ á ní agídí àbá kó jẹ́ pé ìwọ ló ó máa fún kó jẹ́ pé ìwọ ló jẹ́ kí n jẹ́yàn tó jẹ́ pé ìwọ lọ́wọ́ ẹ̀ lọ́lọ́run gbà tí mo fi jẹ́yàn tó bá fọ́nbù wà lẹ́tẹ̀lẹ̀ kódà máa ń sọ́jú pa ni mi ìdẹ̀ ní sọ̀rọ̀ ẹ níbi kankan mi ìdẹ̀ ní ṣe bí pé mo mẹ́rí ká máa sọ pé Ọlọ́run gan ti ṣàánú ẹ o ti wà níbi tẹ́ pé tó bá lè ṣiṣẹ́ ìyà ò ní jẹ́ kí ló dé wọ́n ń jẹ́mi náà ní Dorcas náà wà lẹ́tẹ̀lẹ̀ ìyá ẹ̀ bá ń ṣe fún mi kódà mi ì ní sọ nípa ẹ̀ fún yàn màá kàn mọ̀ síkù ara mi ni gbogbo ohun tá a bá bò ló máa níyì gbogbo ohun tá a bá bò òun ló máa níyì Ọlọ́run á ṣàánú wa ẹ má jẹ́ kí àwọn olówó kan torí owó yẹn torí kò yé mi
èèyàn kan á máa fi owó máa dàrí àwọn èèyàn rú owó yẹn mi ò irú oore báyẹn àánú bẹ́ẹ̀ bóyá lọ́nà máa gbà o torí àwọn tẹ́bi ń pa pọ̀ Nàìjíríà bí àwọn tí ebi ń pa ó pọ̀ Nàìjíríà bí ọjọ́ tí mo ṣe birthday mi ní ọjọ́ ní ó lọ bí 3 weeks 2 weeks náà ni ó ṣe máa pé 2 weeks lọ́jọ́ Saturday àbí 3 weeks 3 weeks àbí ó ṣe máa pé 2 weeks ni kẹ́ wá wo èrò àwọn tá a lérò kọ́ máa wọlé wá máa gbóúnjẹ àwọn tá a lérò ó yà mí lẹ́nu bẹ́ẹ̀ mo ti mọ̀ pé nǹkan ti dé Nàìjíríà páàkì 120 láàrin 2 hours kò kú kọ́kọ́ mọ́ 120 pack àwọn láìlọ́ọ̀nù yẹn tá a kó indomie sí ráìsì o ìsebẹ̀ o òróró o láàrin 2 hours ilẹ̀ ti fún ọ̀nà ọ̀pẹ̀rẹ̀ àwọn wá ní náà tẹ̀ tí ẹ̀rọ expect pọ́n mọ́ ọ lè wá tó pé àwọn ẹ̀rọ kò bá yá kò sí nǹkan kan kí ló dé tẹ̀yìn ò lè máa ṣe oore bẹ́ẹ̀ tẹ́ bá ń ṣe kẹ́ túbẹ̀ sí máa ṣe oore tẹ́ wá ń gbowó ńláńlá fáwọn èèyàn online tí ẹ ń fowó yẹn tẹ́ fi torí àwọn kan fẹ́ kó jẹ́ kẹ́ jẹ́ ti tàwọn tẹ́ ẹ̀ bá ṣọ́ra gan ìmọ̀ máa ṣògùn sí yín ẹ lọ kọ déètì ẹ̀ nílẹ̀ kí forúkọ mi tí ẹ̀ bá ṣọ́ra madam títí wọ́n máa morúkọ yín wẹ́lọ̀ kiri ilé olóògùn wọ́n máa forúkọ yín wẹ́lọ̀ kiri ilé olóògùn ẹ nífura náà Ọlọ́run fún yín lówó pé kẹ́ fi ṣàánú ọmọlàkejì ní jẹ́ pé kẹ́ owó tẹ́ ẹ ní kẹ́ máa fi dágbà láàlẹ́ online kí gbogbo wọn máa pariwo madam títí kan ni o madam títí o eléyìí madam títí o ìyẹn Ọlọ́run gbarú oore bẹ́ẹ̀ o mi ní parọ́ fún yín o oore tọ́lọ́run gbà ní pé kí àwọn tálíkà àwọn tí wọn ò róúnjẹ jẹ àwọn tíṣẹ́ ti ṣẹ́ kì í ṣe àwọn tẹ́pọ́n ti ráyè bọ́ sílùú òyìnbó tẹ́pẹ́ atẹ́gùn àlàáfíà ló ń fẹ́ sí wọn ìgbà tó wọ́n fẹ́ jẹun náà ń jẹun wọ́n rí lọ́n lò kán máa fi wá àwọn tẹ́ pé wọ́n ń gbé ẹ lọ sí street ẹ lọ sábẹ́ bridge àwọn tó ń gbé bẹ̀ ló pọ̀ jù ẹ ṣe lọ́bẹ̀ kí ló máa fún wọn lówó àbẹ́ ẹ̀rọ àwọn ọmọ tẹ́ pé wọ́n máa lọ sí under bridge tó máa lọ máa fáwọn ìyá yẹn lówó tó máa rẹ́ǹtì lé fún wọn ẹ rí wọn online irú oore tó yẹ kẹ́ máa ṣe nìyẹn irú oore tó yẹ kí tí ọ̀nà ń gbà nìyẹn kì í ṣoore dá wàhálà lẹ̀ kì í ṣoore máa dá wàhálà lẹ̀ online tẹ́ ń ṣe kiri yẹn kò bọ́ sí o so ọ̀rọ̀ mi ò ní jù báyẹn lọ ẹ wọ tí mo wọ aṣọ ìfáìn gan ẹ bá fẹ́ rà ẹ pè mí lóríṣiríṣi náà la ní ẹ wo bó ṣe fáìn apá ẹ̀ ní lóríṣiríṣi ẹ mọ̀ ṣe so ẹ pè mí fún lóríṣiríṣi àwọn aṣọ àti rán wọn síbẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ tẹ́ ẹ fẹ́ náwó télọ̀ ẹ pè nọ́mbà mi aṣọ ẹ fáìn o adẹ̀rán iná sí iná wà pẹ̀lú iná ni máa tà fún yín kẹ̀dà wá tọ̀bà ẹ lè ra tọ̀bà ro ilé lóríṣiríṣi kẹ́ ẹ rà sí so ẹ ṣé mo dúpẹ́ o ẹ pàdé mi wọ́n máa tó bí ọ̀sán mọ́rọ̀lẹ́ a máa polówó àwọn léèsì yẹn àwọn confam lace ọjà tuntun ti wọlé àtàwọn gèlè kankan ò sílẹ̀ ó ti tán aṣẹ tó ọ̀dà àwọn gèlè mi lóríṣiríṣi tó fine so ẹ kú ojú lọ́nà yẹn o ẹ wá ẹ bá ń bọ̀ sí ṣọ́ọ̀bù wa kẹ́ńbí fashion empire ní Ìjẹ̀gùn ẹ bọ́lẹ̀ ní bank bus stop kẹgbọ́kadà tó ń lọ sí Ọlábísí nana ibi transformer níwájú transformer lẹ máa rí ṣọ́ọ̀bù yẹn ẹ máa ní bẹ́ẹ̀ ṣe o ó dàbọ̀.